Àyàgbó àyàtọ̀ ọmọ ìwọ̀sùn pé. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá tí a wà ní orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé wípé a kú múra sílẹ̀ ọdún tí yóò wáyé ní ọjọ́ 17 oṣù kẹfà ọdún tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọdún láṣẹ láyé o. Así Baba, desde aquí desde Nigeria, Baba Irfani Yi nos saluda, les saluda a todos la tierra Yoruba, Sierra también saluda a toda la tierra de España y donde desea que el 17 de junio de este 2023 podamos compartir este segundo festival Yoruba Fest. À ń fi àkókò yìí kí gbogbo àwa ọmọ Yorùbá, gbogbo àwọn ọmọ Òfun Ajítẹnà Temple káàkiri ní ìlú Spain, ní ìlú Amẹ́ríkà, ní ìlú Nàìjíríà àti káàkiri àgbáyé wípé a kú ojúlọ́nà ọdún ti Yorùbá Fest kejì, èyí tí yóò wáyé ní June 17 ọdún tí a wà níbẹ̀ yìí. À ń retí gbogbo wa nígbà tí Ifá ní ará Kúlúwẹ́ ní fọṣọ lórí yangi, òjò ọ̀rọ̀ mọ́ yangi ò tiẹ̀ lómi tó bá fún wọn ní ìlérò ọdún pé a bù fún wọn ní ìlérò ọdún jọ ọdún pé ọdún jọ amọ́dún wa ìsìn pé a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Àṣẹ bàbá, àwọn gbà. àṣẹ àwọn dúpẹ́ o. ẹni ní wọlé bàbá ràjò. Hallelujah, àyàgbó àyàtọ̀ ọmọ ìwà sí ń pẹ́ ìgbàyẹ díẹ̀ wà àbí ìfàfihàn dídẹ́rẹ̀ iṣẹ́ yẹ ọ̀run babaláwo ní kó sẹ wọ́n sì bẹ̀bẹ̀ mọ̀ wíwo ẹ̀rọ̀fọ́ ẹ̀ǹpà ẹwà bọ̀ ní jìbìtì rẹ̀ jìbìtì rẹ̀ lábánilẹ̀ sòrìṣà que toda la tristeza y sufrimiento se convierta en gozo y alegría, lo que todos les deseamos. Desde aquí les invitamos al segundo Yoruba Fest, que será realizado el 17 de junio de 2023 en Lanzarote, esperando que todos vengan, que todos los que amen la cultura yoruba, su pureza, tradición, les esperamos para disfrutar un gran evento. Algo Yoruba, asorireu, ìdárasùn, oníbàyẹ̀ ayọ̀nìrè gbogbo fún gbogbo yín àṣẹ. ọmọ ní mọ́kọ́ máa lápàtà ọmọ mọ̀ pẹ̀rẹ̀ jí gbọ́jọ́ ọmọ àyàwó kó tó yakin. Ogún wádòwádò ogún gbọ́dọ̀gbọ́dọ̀ ẹja níjẹ nílé ogún ọkọ mi alágbẹ̀dẹ abẹ̀mú sékélé.